I'm delighted to be part of this memorable and historic occasion of the official installation and presentation of staff of office and instrument of appointment to His Royal Majesty Abdul-Latif Oladimeji Egbeyemi as the new Ologba of Ogba land in Agege. It will be recalled that the Obership stool of Ogba became vacant following the transition of late Oba Ibrahim Sani Ashade, who joined his ancestors in November 2014. Undoubtedly, the late monarch served Ogba and Agege community diligently and contributed immensely to the peace and tranquility associated with this community today. The accession to the throne by His Royal Majesty Mobolaji Robert Egbeyemi as the new Ologba of Ogba in Agege local government area of Lagos State is remarkable with the replacement of the installation ceremony taking place today. Therefore, I rejoice with Kabiyesi and the people of the community most warmly and healthy. Today is a day of joy and truly worthy of celebration. It is my hope that Kabiyesi will bring his abundant wealth of experience, exposure, and talent to bear in the discharge of his traditional duties. Abdul-Latif Egbeyemi, the new Ologba of Ogba, Madarikan 1, ó jẹ́ ọba tí wọ́n jẹ lẹ́ni after over 10 years when the last Oba died. And it's a very long journey, but we give glory to Almighty God. Pé Ọba Abdul-Latif ó gorí ti àwọn bàbá ẹ̀ láì lẹ́ni ọpẹ́ ní fọ́lọ́run. Ìdùnnú mi dẹ̀ ní nǹkan ayọ̀ nítorí pé èmi ni chairman chieftancy committee Agege local government. So ó dẹ̀ ti wù mí ká ti ní ọba lé ní Ọgbà tó máa ṣì kejì èmi àti kábíyèsí orílẹ̀ Agege. Ó dẹ̀ ti bọ́ sílé ní ọpẹ́ ládá lọ́wọ́ Ọlọ́run, inú mi dùn, ayọ̀ mi kún pé a jẹ ọba Ọgbà lẹ́nìí. A dẹ̀ ṣe ní ìṣe tí gọ́ọ̀mẹ̀ntì fi ọwọ́ sí. Àwọn tí ẹ ò bá lérò fí àti bá sọ̀rọ̀ fúnra yín, àwọn ọba náà jókòó pọ̀ lórí ìjókòó bá wọn sọ. Peace must reign in Ogba in your own time. Please, ẹ má rí ẹnì kankan ní ọ̀tá. Nítorí gbogbo wọn lẹ́jọba lé lórí. And ibi tí àlàáfíà bá wà, ó ní ìtẹ̀síwájú lè wà. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Ẹ dẹ̀ súnmọ́ ìjọba. Ẹ súnmọ́ ìjọba dáadáa. Torí tẹ́ bá súnmọ́ ìjọba lẹ lè mú ìdàgbàsókè wá bá àwọn èèyàn yín wá sí ìlú. Ọlọ́run ti ràn yín lọ́wọ́, gbogbo àwọn alágbára ló yí yín ká. Ẹ lo opportunity tẹ́ ẹ ní to bring development to this community. Ọba Ologba tuntun ó jẹ́ ọmọ kan tó ní ìtẹríba, ó dẹ̀ lọ́yàyà, kò múyàn sínú, ṣùgbọ́n ọmọ kékeré ni náà. Àwọn láti jẹ́ aṣáájú tá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ á tún máa kọ́ bó ṣe máa ṣe tí ó máa fi tùbà tó máa fi túṣẹ́. Á ṣe àjẹgbó àjẹtọ́ ní fúlágbọ́rọ̀ Ọlọ́run bó ṣe máa rí nìyẹn. Torí èèyàn mi ni tá a ti jọ wà tipẹ́ tá a tún bẹ̀rẹ̀ gbogbo kinní náà àwa ń dúpẹ́ lẹ́nìí pé a ṣe àṣeyọrí. Ọpẹ́ ní fọ́lọ́run, èèyàn gidi ni Abdul-Latif, èèyàn gidi ni Egbeyemi, èèyàn gidi ni. Tó bá tún ń ròyìn èèyàn kó tún máa ròyìn èèyàn gidi ni. Inú mi dùn gan-an, nílẹ̀ lè sọ pé mi là láyọ̀, torí àtàjà láyọ̀ pọ̀, tájọ́ ń kóra wa kiri, àwa la jèrè tìjú lẹ́nìí. Tó bá gbà ó tán, àwọn tọ́jọ́ ń kóra wọn kiri kí náà bá bọ̀, ọpẹ́ ní fọ́lọ́run, alhamdulillah. Bí wọ́n ṣe ṣe ti ọ̀wọ́n ti àná, tí wọ́n bẹ́ẹ̀ náà lọ́ ṣe ti ní báyìí, tí wọ́n dẹ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀
wọ́n ti gba ọ̀pá àṣẹ náà báyìí. Wọ́n ṣe bí wọ́n ṣe máa ń ṣe pẹ̀lú ìyọ̀ǹda àwọn bàbá kí ó ba lè rí bí ó ṣe máa ń rí. Wọ́n gba ìyọ̀ǹda ní ọwọ́ àwọn ládéládé tí wọ́n wà ní jókòó bí yìí. Wọ́n fi ọwọ́ sí i. Wọ́n gba ìyọ̀ǹda lọ́wọ́ gbogbo ládéládé tí wọ́n wà ní jókòó bí yìí. Bí ṣé kí wọ́n gbé ọ̀pá àṣẹ náà fún wọn àbí kí wọ́n má gbé fún wọn. Tínú wa bá kù sí ẹjẹ́ ká ní kábíyèsí o. Wọ́n gba ìyọ̀ǹda lọ́wọ́ alára, wọ́n ní sọ́kọ́ gbé fún àbí kọ́ má gbé fún wọn. Tínú wa bá kù sí ẹjẹ́ ká ní kábíyèsí o. Wọ́n gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkùnrin ìlú, wọ́n gba ìyọ̀ǹda lọ́wọ́ ẹ̀yin obìnrin ìlú. Wọ́n ní sọ́kọ́ gbé fún àbí kọ́ má gbé fún wọn. Ṣé ká máa gbé lọ sáláúsá ni? Wọ́n ní ká máa gbé lọ sáláúsá ká máa gbé fún wọn. Tí wọ́n bá lù sẹ́yẹ́ ní kábíyèsí o. Ẹlẹ́gbẹ́ ká ní ká máa gbé lọ pé ká gbé fún wọn. Tí wọ́n bá lù sẹ́yẹ́ ká ní kábíyèsí o. Bàbá olùdó náà fọwọ́ sí ẹjẹ́ ká ní kábíyèsí o. Àwọn alálẹ̀ bí wọ́n fọwọ́ sí ẹjẹ́ ká ní kábíyèsí o. Ọba lára fọwọ́ sí ẹjẹ́ ká ní kábíyèsí o. Olú Agege náà fọwọ́ sí ẹjẹ́ ká ní kábíyèsí o. Ọba wa ní orílẹ̀ Agege náà fọwọ́ sí ẹjẹ́ ká ní kábíyèsí o. Ọba wa náà láti bí Olúgbògbò wọ́n fi ọwọ́ sí ẹjẹ́ ká ní kábíyèsí o. Olùwà wọn fọwọ́ sí ẹjẹ́ ká ní kábíyèsí o. Ọba wa láti bí Olúgbògbò náà wọ́n lọ ní ìjọba olùgbògbò fún àbíkọ́ bá gbogbo ẹjẹ́ ká ní kábíyèsí o. Sangisha wọn fọwọ́ sí àtàwọn chief imam ọkùnrin ìlú obìnrin ìlú the executive chairman láti Ìmọ̀ta àti chief host executive chairman ní Agege local government wọ́n ní kó gbé fún wọn lẹ́kàlẹ́kà bíyèsí. Àdúrà tí mo ti ń ṣe fún un láti ìjọta àti gbọ́nà ni pé ẹ̀mí gúngún àtàlàáfíà ọgbọ́n ìmọ̀ àti òye ní kọ́lọ́run bá wa fi fún kó fi tó ìlú Ọgbà kó má kún kékeré báyìí o ìbá ti mọ̀ kó ti gba ọ̀pá yẹn tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni kó ṣe rí fún un kí aboyún ilé kó máa bí wẹ́rẹ́ kí àwọn àgàn kó máa tọwọ́ àlàbòsùn káwọn ọmọ iléèwé kan máa ríṣẹ́ ṣe nílùú Ọgbà kásìkò tiẹ̀ kó tùbà kó tùṣẹ́ àdúrà mi sí Ọlọ́gbà nìyẹn tuntun. Gbogbo àwọn ará ìlú Ọgbà kan fiwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọba tuntun ìlú náà á tùbà á tùṣẹ́ o eku á máa ké bí eku o ẹyẹ á máa ké bí ẹyẹ o ọmọ ènìyàn á máa fọhùn bí ọmọ ènìyàn o lágbára Ọlọ́run ẹyẹ ọ̀rọ̀ ní kéèlú náà o. The Governor of Lagos State, Mr Babajide Olushola Sanwo-Olu, ably represented here by the Honourable Commissioner, Minister of Local Government, Chieftancy Affairs and Rural Development, accompanied with the Permanent Secretary of the Ministry. Àsìkò tó jẹ́ ọba ìlú Ọgbà yìí, Ọgbà á tòrò, ìlọsíwájú á bá ìlú Ọgbà. Gbogbo gbọ́mi sí omi òótọ́ àti bẹ́ẹ̀ Ọlọ́run ó ti bọ́ sí tí ò pín. Ọlọ́run fún lẹ́mìí gígùn àti àlàáfíà àti ọpọlọ pípé tó máa fi tó ìlú Ọgbà tí ó máa fi jù tó máa fi tùbà tó máa fi túṣẹ́. Alihamudulilayi mo dúpẹ́. Bọ́mọ bá dúpẹ́ àná àgbà mí. Alihamudulilayi mo dúpẹ́. His Excellency Mr Babajide Sanwo-Olu, Speaker, Lagos State House of Assembly, the speaking speaker, the most distinguished speaking speaker of Center of Excellence, in members of the Executive Council, Commissioner for Local Government, Mobolaji Robert, gbogbo àwọn ọba pátápátá gbogbo ọba aládé tó wà níkàlẹ̀ àtàwọn tó wá láti Ògùn State, kábíyèsí Elémùrè, kábíyèsí Onírọ̀, chairman, vice chairman, bàbá wa Onígọ̀dò, ọ̀rẹ́kọ̀ọ̀gá sísà, gbogbo ọkùnrin ìlú, gbogbo obìnrin ìlú, àtọmọdé àtàgbàlagbà àti mùsùlùmí àti kiriyó àti àwa ẹlẹ́sìn kan àbáláyé gbogbo wa pátápátá mo kí gbogbo wa a kú oríire ní o
ire tó wọ̀ lọ ọgbà lénìí kò ní gbójú wíńdò jáde. Elédùmarè ọba àjíkì á jẹ́ kí oore tó wọlé kó jáde mọ́nú fún gbogbo wa. Ìlú ọgbà á bẹ̀rẹ̀ sí rójú látẹ̀ni. Ọlọ́run àmọ́ ọmọ á fi ìlú ọgbà láyà balẹ̀. Mi ò bá èèyàn kankan jà o. Open door policy ni o. Àjọ máa ṣèlú yìí ni o. Mo fi àsìkò yìí mo fi bá gbogbo ìlú ọgbà mo fi bá wa sọ̀rọ̀. Mo fi bẹ̀ àwọn royal lineage aṣáde royal family. Gbogbo nǹkan tá a bá fi ṣera wa kọ́rọ̀ yìí tó wáyé tó fi wáyé débi tó dé lẹ́nu wọ́n jẹ́ ọ́ wọ́n dárí ẹ̀jì mi. Wọ́n jẹ́ àjọ dárí jìra wa nítorí ìlọsíwájú òdu. Ìlú ọba ló jẹ mí lógún o. Òun ló jọ gbogbo wa lójú ló jẹ wá lógún o. A lè gbé lọ ọgbà a gbé dókè inú wa á dùn o ayọ̀ wa kún o. Gẹ́gẹ́ bí ògbóyè ti ìlú Agege mo ń ṣe àdúrà fún ọba wa Abdul-Latif Egbeyemi Madarikan 1 ìlú òní túká mọ́ lórí o á pẹ́ lórí oyè ó ti fọmọdé joyè á fàgbà lọ lágbára Ọlọ́run lásìkò tó joyè ìlú ọgbà máa lọ ní dáadáa èkó akẹ́kọ̀ọ́ bí èkó ẹ̀yà akẹ́ bí ẹ̀yẹ ìkọ̀kan oníṣẹ̀lẹ̀ sí òun àtọ́mọ àti ìyàwó ẹ̀ ọ̀hún ní mọ̀ pé kí làwọn àjọba sí Ọlọ́run á bá mi dúró tì.